bá mólùwò jókòó ẹjá lecture ẹjá sọ̀tàn fún torí pé àtàmà lòún sọ kájí ọmọ wípé Balógun Ọdẹ́rìnlọ Ìbàdàn ló ti wá jagun ṣùgbọ́n ọmọ bíbí Ilé Ifẹ̀ ni bàbá àtìyá ẹ̀ ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n Ìlọrin ni wọ́n bí Ọdẹ́rìnlọ gan sí bábẹ́ gan ní jọ́dẹ́rìnlọ ẹ bá mólùwò jókòó ẹ̀yin náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá mú kàlẹ́ tó ẹmu tọmọ ẹmú ta ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ ẹjá sọ̀tàn fólúwo ọba àwò mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀yin àgbà àwò kílẹ̀ ń wò ẹ bá ń share program yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé God bless you. So mo mọ̀ wípé ohun tó wà lórí ẹ̀mí Olúwo ní láti rọ́bìṣì Ilé Ifẹ̀ ní láti sọ àpèrè Ọọ̀ni di yẹpẹrẹ kó wá promote àpèrè tiẹ̀ kó wá promote Ìwó ṣùgbọ́n tó ìtàn òféfò rẹ̀ orí lórí ọmọ jẹ́ ìrù ẹja náà láàmú pèrò ẹja kò sí nǹkan tá a lè fi change ẹ̀ bó ṣe wà nù pé ọlọ́gbọ́n kan ò ta kókó omi méjì aṣọ ọmọràn kan ọmọ yé rùpẹ́ ilẹ̀ atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun bó ti wù kó lùwò gbọ́n tó kọ́ ń gbọ́n bíi fákọ́mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ eré kan ṣoṣo náà ní ń sá tàbí ká sọ pé eré méjì ni ṣùgbọ́n eré kan náà ló fà á tó fi gbọ́dọ̀ sá kejì eré èwo ò ní pé ẹ̀tọ́ tí ń wá láti Saudi Arabia kọ́ mọ́ tẹ̀tì ṣùgbọ́n kẹ́tọ́ yìí ó lè bá wúlò a gbọ́dọ̀ pàǹtí jẹ́ ìṣẹ̀ṣe rẹ̀ so that eléyìí ni ó fi achieve aim ẹ̀ mo gbọ́ ngbà kan wọ́n ní bàbá ti kàn sáwọn ọba kan ńlẹ̀ Káàárọ̀ Oòjíire kí wọ́n jọ sowọ́ papọ̀ láti di pàǹpá sífẹ̀ kí wọ́n jọ sowọ́ papọ̀ káwọn náà agree láti máa gba láwàní instead of adé kí wọ́n lè jọ máa propagate ẹ̀sìn Islam tó ti wà látayébáyé tó jẹ́ pé ìṣẹ̀ṣe ò dí Islam lọ́wọ́ kò dé Christianity lọ́wọ́ òwò kìí fún òwò lọ́rùn là á gbọ́ ọdẹ ìpọdẹ jayé so pápápá ẹjá lọ sórí ọ̀rọ̀ Olúwo ṣùgbọ́n ká tó lọ sórí ọ̀rọ̀ Olúwo ẹ bá ń pín program yìí láàrin ìṣẹ́jú kan within just a minute because ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ kò sọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ tí ò ní ńlá ṣùgbọ́n bàbá gúnlẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ Olúwo fẹ́ dorí ìtàn kodò ó ti gbìyànjú oríṣiríṣi ọ̀nà kò rí ṣe kò bá mú kò jẹ́ lọ pàpà síbẹ̀síbẹ̀ náà Olúwo ò jáwọ́ ẹ̀yin àgbà Yorùbá sì ní bàbá lé ní tá a bá ní ìwọ̀n là á bá ní sọ̀tá mọ́ báwọn èèyàn bá pọ̀ lórí ètò lónìí àkàndọ̀rọ̀ Awikonko ò ní fi bínú ngbéyàwó Pella àti Jarvis ń lọ lọ́wọ́ òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tẹ̀ ẹ́ bẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ náà wọn kó Kóòtù Òjíire ń bẹ tí wọn kì í fi ètò yìí ṣeré God bless you sir wọn l'Arẹ́gbẹ́ṣọlá ló kó bá wọn ní wò ó ẹ parọ́ bí òní tó ṣe ẹ̀sẹ̀ kì í ṣe lásán ẹkún ní bákun wá ẹkún ní ṣàtọ́kùn fúnkun nǹkan kan ní ọ̀ṣàtọ́kùn fún nǹkan kan orí ní dúró fágbọ̀n mú mi haven't said that kò sọ́gbọ́n tá a lè dá tàbí táwọn ọmọ ìwó lè dá láti ilé ọba wọn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ló nírú agbára bẹ́ẹ̀ ṣùgbọ́n lo and behold gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní interest nínú ẹ̀ torí pé ẹsẹ̀ gómìnà ń mì
ìbò kọ̀sẹ̀ kan péré nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ariwo tá ń gbọ́ káàkiri kò tẹ́ wa lọ́rùn kò bá wa lára mu kágbẹ̀mí nítorí ipá fẹ́ dípò òṣèlú mú. The desperation is just too much. ẹ rí i pé Mr. Ifaniyi Ogunlọlá, God bless you sir, ẹ ṣé ẹ kú ojoojúmọ́ sir, God bless you mi ní wáyé tì. ká rí i pé mi sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní wípé n ò kórìíra ọ̀tún n ò kórìíra òsì, mo fẹ́ràn ọ̀tún mo fẹ́ràn òsì. géèmù tí wọ́n ń play ó ti ń tọ́ọ̀fù jù. dandan la kókó wókó kankan wókó a gbọ́dọ̀ débẹ̀ ni ó ti pọ̀ jù. gbogbo àwọn eré wọ̀nyí kì í ṣe láti sìnlú, láti kọlù sínú dààmúdàbò ni. Táyé ló débẹ̀ ni, Kẹ́hìndé ló débẹ̀ ni, ìfẹ́ ìlú elébele ò sí lọ́kàn kálukú yín, ẹjẹ́ ayé tanra wa. àwọn olùdìbò náà láfaragbá, ọmọ mẹ̀kúnnù ní pàdánù ẹ̀mí kì í sọmọ olówó. because bọ́mọ olówó ọba wá síbi ìdìbò bí Davido dìbò àbí tí ọba dìbò nísìnyí security tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan kò sẹ́ni tí ó lè súnmọ́. bákan náà ni Démọ́lá Adélékè, bákan náà là ń bọ̀. so ká mọ wá fi ẹ̀mí ọmọ kọ̀làkọ̀ ságbèsè tuntun gbogbo ògbà ó jẹ́ nǹkan tí ò bá wa lára mu. so bọ́bá tásìkò tí wọ́n sọ̀rọ̀ nípa ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, I will say something. bọ́bá sì wù mí mo lè má sọ nǹkan kan pàápàá. that is my own that is my own take. so bọ́bá wù mí n wọ́n sọ̀rọ̀, bí ó bá sì wù mí n ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. so kò sí gómìnà tí ó sọ pé òun fẹ́ yọ ọ̀rẹ́ wa kúrò nípò pápápá. ẹ̀já lọ bí à ń lọ. ẹ̀já kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Olúwo kábí ṣe òun lámọ́fàfà ìdígi làábà. tọkọ sọ pé kó lọ wo ìkún omi ó yóò ti lọ rí raven ní jẹ́ the raven lọ gúgù kó lọ wò Olódùmarè ní fèmí níyùn. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? ó ní nígbà kún omi Nóà, ẹyẹ tí wọ́n ní kọ́kọ́kọ́ lọ wo ìkún omi raven ní jẹ́. ẹyẹ ìwó ni Olódùmarè ní fún léyìn ẹ̀sà. Olódùmarè kọ́ ní fún yín, kólòsì tẹ́ ń gbé ní ti ń pọ̀ jù. àwọn gbó tẹ́ ń mu ni ọ̀jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́. ìgbó ó ti fẹ́ gbòdì, ta ní bá ń wọ̀n, ta ní bá ń wé. so sọ́nítọ̀ wọn ò fi ṣe kà, kọ́ má jẹ́ pé ó ti ń po nǹkan míì mọ́ gbó tí ń pò fún yín. so now ẹjá gbọ́rọ̀ síwájú. lọ gúgù ẹ̀ kó ní pronunciation of raven ní Yorùbá lánàá. ẹyẹ ìwó ni. wọ́n tiẹ̀ ti ṣe bíi frame sínú palace ńbẹ̀, artist ló draw ẹ̀, wọ́n kọ the raven ẹyẹ ìwó, wọ́n kọ ọbẹ̀ wọ́n gbé sínú palace ńbẹ̀ láti máa fi hàn àwọn àgọ̀ bíi tiwọn, àwọn dẹ̀dẹ̀rìn bíi tiwọn, àwọn òpònú bíi tiwọn, àwọn oní propaganda bíi tiwọn. àwọn náà sì máa jẹ́ bẹ̀ because gbogbo àwọn tí ń bẹ ń bì báyìí nìsín lọ jẹ́ síbẹ̀. táwọn náà bá dé ta wọ́n tó sọ fáwọn èèyàn, àwọn yẹn náà tún jẹ́ síbẹ̀ pé kábíyèsí wa mọ̀ gbọ́n gan, kábíyèsí wa mọ̀ mọ̀ tán gan. tẹ bá rí tí wọ́n jẹ́ ká mọ̀ lónìí, wọ́n jẹ́ ká mọ̀ pé Ìwó ti wà síwájú Ilé Ifẹ̀, kò sẹ́ni tó lè sọ. tó bá jẹ́ ẹyẹ ìwó ṣé Ìwó ti wà ní ayé ìgbà? bọ́ bá jẹ́ ẹyẹ ìwó ṣé Ìwó ti wà ní ayé ìgbà yẹn? lọ gúgù ẹ̀ tó bá ti délé wà ní YouTube ó tún gbé wá wọ́n tún play fún Ìwó ní jẹ́ kìí ṣe Ìwó, kìí ṣe Ìwó. Ìwó ní jẹ́ kìí ṣe Ìwó, kìí ṣe Ìwó. ṣé máa ń ní ẹyẹ ìwó inú Ìwó? wọ́n máa ń sọ pé ẹyẹ Ìwó, Ìwó ní jẹ́
meanwhile àwọn tó ń pè ní ẹyẹ ìwò, that is ẹyẹ tí wọ́n rán kórè ìwò ta wá, ń làwọn tí àwọn propaganda tí wọ́n kọ̀ tán náà kalẹ̀, because ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi hàn pé kò sí ti ń jẹ́ ìkún omi Noah. ṣé ẹ gbọ́ sà? bọ̀dá mi láti wo kò sí nǹkan tí ń jẹ́ ìkún omi Noah, propaganda ni. kò ẹ́fà sí ìkàngbà kan tọ́lọ̀ ń fomi payé rẹ́. just think about it. kan sọ pé òkun kún nìsín, òkun wá sẹ́sẹ́ tídò, òkun wá ti kárí gbogbo Èkó, òkun wá tún dé Ìbàdàn, òkun wá tún dé Ògbómọ̀ṣọ́ dọ̀yọ́, òkun wá sọ̀sùn, òkun wá kọjá sóńdó, ó wá kọjá sí Delta, òkun wá bẹ̀rẹ̀ sí kún gbogbo ẹ̀ lọ. kọ́ wá kúrò níbí kọ́ lọ Niger, kọ́ lọ Cameroon, kọ́ lọ Cairo, kọ́ lọ Egypt, kọ́ lọ gbogbo ẹ̀, kọ́ lọ China. rárá o, irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò sínú àkọsílẹ̀ pọ̀ wáyé rí. ìkún omi tí wọ́n ń sọ pọ̀ wáyé náà ni flood. omi yalé, àgbàrá ya ṣọ́ọ̀bù, àti witness ẹ̀ lóríṣiríṣi ọ̀nà. ó ṣẹlẹ̀ l'Ékòó, ó ṣẹlẹ̀ n'Ìbàdàn, àsìkò omi yalé ńlẹ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sunkún torí páwọn èèyàn kan omi gbé wọn lọ. kò ẹsẹ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ń tó ṣẹlẹ̀ ní l'Ékòó, wàá rí bí omi ṣe ń wọ́ mọ́tò ní street. Èkó nìkan kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lókè òkun. bómi ṣe ń kó mọ́tò, bómi ṣe ń gbé mọ́tò ní street, bómi ṣe mú odidi ilé délàjì tí property ń float lórí omi. so ìkún omi tí wọ́n ń sọ nìyẹn. kì í ṣe wípé ìkún omi kan wá dé wá kó gbogbo ayé lọ. ẹ wá ní Noah àti fámìlì ẹnìkan ní bẹ́ńbẹ́. so wọ́n wá sọ̀tàn bí Noah lẹ́yìn tí ìkún omi wá dá o, ó wá kú Noah àtàwọn ọmọ ẹnìkan. àwọn ọmọ wá wò ó pé sáwọn ò wá ní bímọ ni. wọ́n wá fún bàbá wọn ní nǹkan mu, bóyá gbó náà ni wọ́n fún bàbá wọn mu. bàbá wọn wá mu gbó tán, wọ́n sì dàpọ̀ mọ́ bàbá wọn, wọ́n sì bímọ. bàbá wa sọ pé bàbá kan bọ́mọ ẹ̀ lájọṣepọ̀ nísìn, ẹ gbé lọ́dọ̀ Oríyọmí, ẹ gbé ọgbẹ́nu sí máìkì. kí ló dé tẹ́ẹ̀rí fáàsì wípé àti ẹ̀kọ́ làkọ́kọ́ o, Noah kan ti ṣe bẹ́ẹ̀ rí o. ọdún mélòó la fi tanra wa dà, ògbọ́n kú òtù òjíire. ọdún mélòó. so Olúwo ní ẹyẹ ìwò ní jẹ́ kìí ṣe ẹyẹ ìwò. ìlú yìí ti ń bẹ ìkún omi dé o, kò sì síbi tó lè rí bí tó lè bá nìyẹn. nínú palace ńbẹ wọ́n ti ya áàkì Noah, ọkọ̀ ojú omi Noah, wọ́n ya sẹ́gbẹ̀ẹ́ kan ńbẹ. so ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ń dé palace ńbẹ lolúwo ń sọ sẹ́mù ìtàn yìí ní sọ fún àwọn náà dẹ̀ mọ́ belief bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. lọ́wọ́ owó ẹ̀kúlé lọ́wọ́ gbogbo ibi tó ń jẹ́ Ìwó gangan, Màlété, Ìdìbò, ìsàlẹ̀ ọba, tòkè àná. Ìwó ní kò síbi tí ń bẹ ní Ìwó, àbí Olúwo ní kò síbi tí ń bẹ ní Ìwó tẹ́ẹ̀ tí ní rómi, tẹ́ẹ̀ tí gbé ní rómi. dọ̀sí mi pé omi Noah, omi ẹ̀kún omi Noah ló wà ní gbogbo Ìwó. kí ló dé tí ó wá sí Ifẹ̀, kí ló dé tí ò sí l'Óṣogbo? torí gbogbo ilẹ̀ pátápátá lomi wà, gbogbo ilẹ̀ tí wọ́n ń pè nílẹ̀ lomi wà. ló fi jẹ́ pé wájú ilé yín ẹgbẹ́ kànga yóò kan omi. bẹ́ẹ̀ bá gbẹ́ tọ̀dọ̀ yín tí ò kan omi ẹ̀ tí ìgbẹ́ débi tó yẹ kẹ́ ẹ gbẹ́ dé ni. kí wọ́n tó wo inú ilẹ̀ plọ̀tì kan ó ṣe survey fún bọ́ọ̀ kan tó má romi nù gbogbo ẹ̀ yóò jìnnà. Ọlọ́run ti deposit omi síbẹ̀. omi àgbàrá ọ̀tọ̀, omi tí ń bẹ nù ilẹ̀ ọ̀tọ̀, omi tí ń bẹ nù ilẹ̀ yóò sì toro mínímíní, omi àgbàrá ó sì pọ́n kúkú. bó lọ́lọ́run ṣe I don't know, you don't know. ìyanu tí wọ́n ń pè lọ́lọ́run. so kẹ́nìkan máa fún alẹ́ ìrí jẹ báyìí kò lè wọlé. lọ wo gbogbo anywhere lẹ́yìn ìlú nínú agboolé ó yóò dúró. tẹ́ ẹ dé Ìbàdàn gan ò lè rí Ìbàdàn tó yẹ kó ń ṣẹ̀ dálẹ̀. ó ní Ìbàdàn tí wọ́n ẹ̀sẹ̀ dálẹ̀ ni. Ìbàdàn tó yẹ pé àwọn ọ̀kan náà tó dá Ìbàdàn lẹ̀ tí wọ́n já ogun fún Ìbàdàn ẹni tó gba Ìwó ló ti wá, ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo ọ̀dẹ́rìn lọ. ẹgbọ́n tó sọ nísìnyí ó ní
ẹni tó gba Yorùbá lẹ̀ Ìwó ló ti wá Ọdẹ́rìnlọ sì ni orúkọ rẹ̀ ẹ bá mi sọ fún Olúwo ń pé ó ní agboolé wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o máa play ẹ̀ débẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ play ọ̀rọ̀ Olúwo tán ká tó wá sọ̀tàn Ọdẹ́rìnlọ fún àbí kọ́ mọ́ bàdà bẹ́ẹ̀ nípa break ẹ̀ ẹ já kọ́kọ́ play ọ̀rọ̀ ẹ̀ tán. lókè ní bí òun kan. ìgbàlódé ẹ báwọn ọ̀pọ̀ náà tó dá Ìbàdàn lẹ̀ tí wọ́n já ogun fún Ìbàdàn ẹni tó gba Ìwó ló ti wá ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo Ọdẹ́rìnlọ ilé wọn ló ń bẹ̀rù. ẹ gbọ́ ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo Ọdẹ́rìnlọ ilé wọn ló ń bẹ̀rù nílé Olúpọ̀nà lókè nílé Olúpọ̀nà. Balógun àlìwò nílé táfẹ́ ní jọ́sì ẹ̀rẹ̀ ní ẹ̀rù pé ní Balógun àlè ti Ìwó Ọdẹ́rìnlọ tó ń wá àwọn àjùmọ̀ pé tí a ti máa ń yan ogun ọba Ìwó ni. ó ní wo ni Ọdẹ́rìnlọ. ìlú Ìwó Olódùmarè ọmọọmọ òun nìkan la dé tí ọ̀sárí fógun gbogbo ọba tó jẹ́ ọba àpilẹ̀ ní orí ìsọba tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí o ní sàwọn ọba tí wọ́n ṣẹ̀ dálẹ̀ o kéèyàn máa ń sọ pé kéèyàn máa ń sì pé ṣe àwọn ìlú tó jẹ́ ìlú jagunjagun Ìbàdàn ìlú jagunjagun abẹ́ àwọn Ògùn state ìlú jagunjagun ló pọ̀ mẹ́rin ìlú ló fi nípa àwọn ní nílẹ̀ jù nílẹ̀ Yorùbá àwọn ìlú jagunjagun ní a máa ń nílẹ̀ àwọn ní a nílẹ̀ tó pọ̀ jù Ọ̀yọ́ state àti. mo nígbàgbọ́ pé ń gbọ́. màá tá bá sọ pé ọba nílẹ̀ Yorùbá o tí ogun ò kó wọn rí tí ò pẹ́ pé ogun dé o ẹ máa sá lọ o Olúwo nìkan. tán bá sọ wípé ọba tó gun òkó rí tí ọ̀sá fógun rí Olúwo ni. ní ìtàn ni o kì í ṣe pé kí ni o Ifẹ̀ ò lè sọ fún mi pé ogun ò kó wọn rí. Ifẹ̀ ò lè sọ fún mi pé ogun ò kó wọn rí o because ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ Olúwo ìparí ẹ̀ ní kẹ́ ẹ lọ́ máa dúró dè ìsídà kó parí sórí Ọ̀ọ̀ni tàbí kó parí sórí Ilé Ifẹ̀ problem tí mo máa ń ní pẹ̀lú Olúwo nù whatever tó bá fẹ́ sọ láyé ìsídà kó parí sórí Ọ̀ọ̀ni tàbí kó parí sí Ilé Ifẹ̀ kó parí sí Ilé Ifẹ̀ sórí Ilé Ifẹ̀ ẹ máa gbọ́rọ̀. tí wọn ò gbé bẹ́ẹ̀ máa ga ń lọ sí òkè ìlú ń lọ sí. ológun ogun lé wọn kú o ogun léfẹ̀ kú o wọ́n lọ sí òkè igbó. wọ́n lọ sí Asọ́yà torí pé kò mọ nǹkan kan bẹ̀. Ọ̀ọ̀ni dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá gan-an ń bọ́ lọ́jẹ́ sí ẹlọ́gbẹ́. Ọ̀ọ̀ni dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá gan-an ń bọ́ lọ́jẹ́ sí ìtàn tí Olúwo ń sọ yìí ó jẹ́ ìtàn tí Aláàfin àná sọ dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá kọ́ dẹ́rìn sókùn adẹ́rìn sókùn ọlọ́gbẹ́ ńlá Ọ̀ọ̀ni ni lóòótọ́ ṣùgbọ́n jagunjagun ni a ti sọ̀tàn rẹ̀ rí ó lóko ìnagijẹ ni ọlọ́gbẹ́ ńlá yẹn tó bá ó kógun dé Oǹdó àwọn Oǹdó ò ní mẹ́ntì ń sá wọn ṣùgbọ́n ojú ọgbẹ́ ẹ̀ máa ń tóbi wọ́n máa ń pè ní ọlọ́gbẹ́ lílá ọlọ́gbẹ́ nílá pé tó bá ti sá ọ báyìí ojú ọgbẹ́ ẹ̀ máa rí yànmọ̀kan ni ńlọ́sọ di ọlọ́gbẹ́ ńlá dẹ́rìn sókùn all right. síbẹ̀ ẹ lọ wo Ọ̀yọ́ ìkarùn-ún. ọyẹyẹ Ọ̀yọ́ náà ó ní bí Ọ̀yọ́ karùn-ún ni wọ́n wà ní ìsìn so ó nìkan ni wọn ò lérí. àwa nìkan ní tí a sọ fáwọn nípa àgbọ́dọ̀ kó ń bí. nǹkan sọ fáwọn ni pé wọn ò gbọ́dọ̀ kó ń bí àbẹ́ ẹ bọ́ sí kọ̀rọ̀. àgbọ́dọ̀ máa jagun káàkiri. kọ̀ọ̀rán tí Olúwo sábà jẹ́ pẹ̀lú ọlọ́yọ̀ọ́. òyìnbó gan wò pé bóò ni wọ́n ní ká lọ sọ́dí àwọn òwò bóò ló ṣe jẹ́ tógun kó wọn rí bógun ṣe kó. wọ́n ní ká lọ sọ́dí àwọn òwò bóò ló ṣe jẹ́ tógun kó wọn rí.
18th and 19th century 18th and 19th century the worst ìpínlẹ̀ Yorùbá ogun burúkú ni gbogbo èèyàn tó gún bá kó gbogbo lọ́sàn-án tẹ́ẹ̀kún Ògèdèngbé agbó. All right, mo ti mú point tí mo fẹ́ mú bẹ̀ ó ní wípé kò tí ì délẹ̀ bọ̀ ń fẹnu sọ n tó sọ ni wípé ńgbà tó ń ṣèwádìí dáadáa èdè tó ń sọ lẹ́nu òun sọ lẹ́kọ̀ọ́ wọ́n ní èdè táwọn fẹ́ mọ gbọ́ lílé yìí ìyẹn ló wá jẹ́ kóun ó discover wípé gbogbo ibi tó ń pè ní Yorùbá lónìí Ìwó ni wọ́n ti lọ àtọ̀yọ́ náà Ìwó wọn ti lọ àtìbàdàn náà Ìwó wọn ti lọ àtẹ̀gbá náà Ìwó wọn ti lọ àtìjẹ̀ṣà náà Ìwó wọn ti lọ Èkìtì Ìwó wọn ti lọ Oǹdó Ìwó wọn ti lọ Kwara Ìwó wọn ti lọ Ọ̀tà Ìwó wọn ti lọ ṣé gbọ́ o Ìwó lẹ ti lọ wẹ́ ìṣẹ̀lẹ̀ Ifẹ̀ mọ́ o. So now lórí ọ̀rọ̀ Balógun Ọdẹ́rìnlọ Olúwo ní ọmọ Ìwó ni ilé wọn nù ń bẹ̀ nílé Olúpọ̀nà wọ́n á ní kẹ́ bá ń pe Olúwo sí tòsí tàbí kẹ́ bá ń táàgì rẹ̀ tàbí kẹ́ bá ń padà sọ fún un pé Ìtàpá agboolé Ìtàpá ọ̀nbẹ nílé Ifẹ̀ títí dòní ńbẹ bàbá ńlá bàbá Ọdẹ́rìnlọ ti lọ. Now Igi Àdùbí ní bàbá ńlá bàbá wọn nìran wọn ló ti hàn. Igi Àdùbí ló bí Láfihàn, Láfihàn ló bí Ọdẹ́rìnlọ. So Ọdẹ́rìnlọ ló wá bí Ọdẹ́yínká, Ọdẹ́rìnlọ fẹ́ Oyèníhun, àwọn ló wá bí Ọdẹ́yínká because ẹni tá à ń pè lọ́dẹ́yínká gan tá à ń pè lọ́dẹ́rìnlọ gan Ọdẹ́rìnlọ junior ni Ọdẹ́yínká gangan ló kọ rẹ̀, ó kọ bá bẹ́ẹ̀ ní ń jẹ́ Ọdẹ́rìnlọ. So now Ìlọrin ni wọ́n bí Ọdẹ́rìnlọ sí, Balógun Ọdẹ́rìnlọ Ìlọrin wọ́n bí sí. Gbogbo wa náà la ní surname máa ń borí orúkọ mi ń gbà mí. Ńgbà tí ìyá rẹ̀ wà ní oyún ìyún ìyá rẹ̀ Oyèníhun Ifá sọ fún ọmọ tẹ́ bí o alágbára ọmọ ni o ntọ́ bá ti kọ́kọ́ ẹ̀ kò sí nílé ńgbà tí wọ́n bí ọlọ oko ọdẹ bí ẹ mọ̀ pé láyé ìgbà náà àwọn oníṣẹ̀ṣe náà máa ń gbẹ̀bí àwọn adáhunṣe àwọn aláwo wọn a máa gbẹ̀bí ọ̀dà ò bá bá ọmọ yìí kọ́ ọdẹ nì ó ti lọ gbọ́ ọdẹ Ọdẹ́rìnlọ ti rìn lọ ó rìn lọ gbọ́ ọdẹ ńgbà tó dé wọ́n ṣàlàyé fún un. Bàbá wa wò wípé bàbá tó bí mi ọdẹ ni èmi náà ọdẹ ni gbogbo àwọn tá a jọ ń ṣe ọdẹ ni wọ́n a jẹ́ pé ó kọ tá a sọmọ yìí Ọdẹ́yínká ni. So Ọdẹ́yínká gangan ló kọ rẹ̀ bàbá rẹ̀ ní Ọdẹ́rìnlọ ọmọ ìlú Ilé Ifẹ̀ ni wọ́n àtàpá àtẹsẹ̀ àti tan wọn Ìlọrin ni wọ́n bí sí. Àwọn ogun tí ń wáyé ló jẹ́ ó dèrò Ìbàdàn torí pé bẹ́ẹ̀ ń làwọn alágbára kóra wọn sí. Àwọn alágbára dẹ̀ máa ń dára wọn mọ̀ lójú ogun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atamátàsí ọdẹ ni wọ́n máa ń mọra wọn lójú ogun torí láyé ìgbà kan ọdẹ kì í lọ àlọdé lójúmọ́ wọ́n máa ń lọ àlọsùn tán bá wà nínú igbó reserve because ibi tí reserve wà máa ń jìnnà sí wọn. Inú igbó reserve dẹ̀ ni kì í ṣe ibi táwọn èèyàn ti ń rìn tẹ́ranko ti máa rìn káàkiri. So tán bá pa oríṣiríṣi ẹran wọ́n máa yán jọ kí wọ́n tó wá kó wálé. Tán bá wá kó wálé ìgbà náà ni wọ́n tó mọ̀ bóyá wọ́n fẹ́ ta ni eléyìí tán fẹ́ tà ń bẹ̀ eléyìí tán fẹ́ jẹ ń bẹ̀ eléyìí tí wọ́n fẹ́ fi tọrẹ ń bẹ̀.
so àwọn ọdẹ kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń rẹ́ran pa wọ́n mọ̀ra wọn pé ọmọ pé olówó ní sọ̀rí olówó òtòṣì ní sọ̀rí òtòṣì Yorùbá ní bọ́dẹ bá kú ọdẹ aṣọ ìdárò ọdẹ wọ́n ní bóníṣòwò méjì bá rí fojú kanra wọn apò òréré ajé bí babaláwo méjì bá fojú kanra wọn afẹ́ròkẹ̀rẹ̀ yọ bólólùfẹ́ méjì bá fojú kanra wọn wọn abóyin kẹ wọn arẹ́rìn ìjìnlẹ̀ wọn arẹ́rìn ìmùlẹ̀ síra wọn so ìdí nìyẹn tó jẹ́ kí bá Ọdẹ́rìnlọ kó dèrò Ìbàdàn so Olúwo bó ni Ọdẹ́rìnlọ ṣe tan mọ́ Ìwó ẹ bá wa sọ lóòótọ́ l'Ọdẹ́rìnlọ gbé ní Olúpọ̀nà kì í sọ ọmọ Olúpọ̀nà kì í sí ọmọ Ìwó ogun lọ jàjàjà tó débẹ̀ òun láti bẹ̀ ló ti dèrò Ìbàdàn tó bá tásìkò tásọ̀ tán Ọdẹ́rìnlọ á sọ kò sí ní táwa mú lórí ẹ ti rí ìtàn Balógun Ọdẹ́rìnlọ lélẹ́yìí you see am so Balógun Ọdẹ́rìnlọ in Yorùbá history láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ìtàn ìgbésí ayé Ọdẹ́rìnlọ ọ̀bẹ ń bí so kì í ṣe nǹkan tá à ń sọ lórí àkọọ́lẹ̀ ni ẹ̀rí máa jẹ́ mi nso ó níye tí mo rà á so Àkàndá Awíkonko Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ wíwá tí mo wá kì í ṣe tìjà correction ni ká wá correct impression tí ò dáa kàn máa sọ ká gbójú kò gbogbo ẹni tó bá rí ni ó máa gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n táwọn kan bá fẹ́ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá àti bàbá mi pẹ̀lú ẹ̀yin ẹ̀gbọ́n mi kan lè láǹfààní àti sọ pé irọ́ o